Gbogbo wa nílé wa ń bẹ lọ́rùn o. Nǹkan tí ò ní jẹ́ kó o débẹ̀ lẹ̀ṣẹ̀. Mo bẹ̀ ẹ́, mo rọ̀ ẹ́, ṣọ́ra fẹ̀ṣẹ̀ sílẹ̀. Ayọ̀, àwọn ṣẹlẹ̀ lólórí yẹn náà. Bí ọdún yìí ṣe ń lọ sópin, we have few days to get out of this year. Má fi ẹ̀ṣẹ̀ wọnú ọdún tuntun. Nítorí pé oore ọ̀fẹ́ ńlá lọ́lọ́run fi ń bá ẹ lò láti ìgbà ẹ̀wáṣẹ̀. Ọdún tá a dẹ̀ ń wò wájú wa 2025. Ohun retí ò ṣẹlẹ̀ rí máa ṣẹlẹ̀ nú ayé ẹ. Ṣùgbọ́n tó o bá tọwọ́ bẹ̀ṣẹ̀ ni o. Àwọn ẹ̀ṣẹ̀ ọdún yìí tó bá gbé wọ ọdún tó ń bọ̀, ìyà á jẹ ẹ́ gan o. Máa tún orin yẹn kọ again. Ṣọ́ra fẹ̀ṣẹ̀ sílẹ̀. Ṣọ́ra fẹ̀ṣẹ̀ sílẹ̀. That is the only thing the accuser of brethren is using to accuse us before God. Ẹ̀ṣẹ̀. Wọ ọdún tuntun tá à ń wò wájú wa yìí. Tó bá fẹ́ kí àdúrà ẹ kó gbà. Good evening, good morning, good afternoon. Welcome to AlujoHymn Fusion with Segun Oluwayomi. Ohun tí Ọlọ́run ní kí n fi wọlé nìyẹn. Má jẹ́ kí ẹ̀ṣẹ̀ bá ẹ wọ ọdún tuntun. AlujoHymn Fusion with Segun Oluwayomi last Sunday of the year. Ayérayé ṣe. Jésù mo wá ọpẹ́, mo wá ọ. Orí ìlú wa ni ayọ̀. I'm from Kogi State. Jésù mo wá ọpẹ́, mo wá ọ. Jésù mo wá ọpẹ́, mo wá. Ẹ wálé. Most people máa ń rò ìpè Abẹ́òkúta ni mo ti wá. I'm from Ọ̀gálẹ̀ Ìjùmú in Kogi State. Bẹ́ẹ̀ni, bá a ṣe máa ń kọ́ lùwà yẹn nílùú wa nìyẹn. Jésù mo wá ọpẹ́, mo wá ọ. Jésù mo wá ọpẹ́, mo wá. Ẹ wálé. We give to God all the glory, all the honor, all adoration. This God has been so faithful to us. We are seeing the last Sunday of 2024. Olúwa ẹ ṣé o. Ọlọ́run tí ò bẹ́ ẹ̀ṣẹ̀ wò lára wa. Ọlọ́run tí ò bẹ́ ẹ̀ṣẹ̀ wò lára rẹ, ìwọ tó ń wò mí nílé yẹn. You that is watching me on all our social media platforms. Tí Ọlọ́run bá ń ṣàmì ẹ̀ṣẹ̀, àyàntá ló lè dúró, kò sí. If God should look down on our sins, none of us, even we that are here, we cannot stand before God. Ṣùgbọ́n orí ọ̀fẹ́, oore ọ̀fẹ́ ṣá. Ìgbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú.
Ọlọ́run lókè ọ̀run. Ó ṣe Máyọ̀wá. Túùlì yan lulẹ̀ ẹ̀kọ́ again. Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Ọlọ́run ẹ̀mí mímọ́. Bẹ́ẹ̀ni. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run lédè bàbá Ọbádáre. Mo tún wí lẹ́ẹ̀kan sí ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Lord, we thank you for making us to see the last Sunday of the year, 2024. Ọlọ́run tí ò bẹ́ẹ̀ ṣe wò lára wa. Ọlọ́run tó ń ṣe déédéé. Ọlọ́run tí ò jẹ́ kí ẹ̀yà ara wa ó daṣẹ́ lẹ̀. Nínú kòsí, Ọlọ́run tọ́jú wa. Gàrí ló ń mu, ṣì máa dúpẹ́. Omi ló ń mu, ṣì máa dúpẹ́. Ẹni tó wà mọ́ṣúárì tí wọ́n gbé sínú yìnyín kò lè dúpẹ́. For the fact that you are among the living is enough for you to thank God. Gbogbo tí mo fẹ́ kọ́ lọ́lọ́run ti ṣe òṣùpá mo ṣe ń dúpẹ́. Nínú kòsí o, ó ti ń tọ́jú mi. Ayérayé ń ṣe. Ẹ wálé. Once again, you are welcome to AlujoHymn Fusion with Segun Oluwayomi, last Sunday of the year. Galatians 6:17 says, from this time henceforth, let no one trouble us, for we bear in our body the marks of the Lord Jesus Christ. Psalm 105:14-15 says, he suffered no man to do us wrong. He reproved kings for our sake, saying, touch not my anointed and do my prophet no harm. Ayérayé, máa bá wa lọ. Bá a ṣe ń lọ, máa bá wa lọ. Wọ́n ò ní fi wá kaskọ́ọ̀sì òpin ọdún. Mo sọ ní last week àyàn. Àtàwọn tó ń wò mí nílé, àtàwọn tó ń gbọ́ mi lórí social media, lórí rédíò, wọ́n ò ní fi wá kaskọ́ọ̀sì ọdún, a ò ní bọ́dún lọ. Less than 3 days or 4 days, we are getting out of this year. Olúwa ṣe o. Ó lóore ọ̀fẹ́. Ẹlẹ́rù níyì. Ọlọ́run àgbáyé o. Mo gbé ọ̀gá o. Ẹ wálé. Èrò kọ́kọ́ wá sí mi nínú pé kálá ń sanwó fún atẹ́gùn tá à ń mí sínú àmì síta ni. Kò ní ṣe èèyàn láyé ìmọ̀. Àwọn olówó gan owó ti máa tán lọ́wọ́ wọn. But God is giving us. He actually gave us this thing free. You can bring it. Bá a ṣe wà nù bí kò sẹ́ni tó ń lo oxygen nù wa. Oxygen tọ́lọ́run là ń lò. Àmì sínú àmì síta. Àánú ni. Àánú máa ló ń sọ̀rọ̀. Bàbá agbára wa máa fọ́ o. Ìwọ gángan ni. Àánú máa ló ń sọ̀rọ̀ o. Bàbá agbára wa máa kọ́ o. Ìwọ ni.
nìkan ló yé kò dẹ̀ lè yé ẹnì kankan ìdí tí mo fi yìn bàbá èmi nìkan ló yé Fred ìyàwó yẹ èmi nìkan ló yé kò dẹ̀ lè yé ẹnì kankan ìdí tí mo fi yìn bàbá èmi nìkan ló yé ẹ wálé náà. If you go out in the morning and you come back in the night, it's the faithfulness of God. Oh, the same path that you tread, some people actually pass through that place. They did not. Wọ́n padà sílé. Bẹ́ẹ̀ni, àwọn kidnapper gbẹ́ lómi, mọ́tò pa lómi, ọ̀kadà gbẹ́ lómi, ẹsẹ̀ lómi lọ sí. Wàá tún orin yẹn kọ again. Èmi nìkan ló yé, kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá Jésù nìkan ló yé. Bárajẹ́ lónìí, bárajẹ́ jó. Èmi nìkan ló yé. Kò dẹ̀ lè yé ẹnìkan kan. Ìdí tí mo fi yìn bàbá. Èmi nìkan ló yé. Ṣé ká pílé orin yẹn ṣé kiri yẹn? Ṣé kí ni yẹn? O ṣé ọpẹ́, ọpẹ́ o ṣé. Ọpẹ́ o ṣé ọpẹ́. Bàbá èmi nìkan ló yé èmi nìkan ló dẹ̀ yé o kò dẹ̀ lè yé anybody o ìdí tí mo fi yìn bàbá èmi nìkan ló yé ẹ wálé. Ọlọ́run tá a kò lè rọ̀ lóyè. Wọ́n máa ń rọ ọba ayé lóyè o. Wọ́n tiẹ̀ ti lé ọba kan jáde láàfin rí tó sá lọ tèfètèfè. Ṣé ẹ gbọ́ bí tó ti lé Ọlọ́run kúrò láàfin ni? Jésù nìkan ni wọ́n lélẹ́ kúrò nú àfin. Ó jókòó lórí ìtẹ́. Mo r'Olúwa tó jókòó níbi gíga. Mo r'Olúwa tó jókòó níbi gíga. Ó ṣe gbẹ̀gà, ó ṣe mi ò ní wáìtì. Mo r'Olúwa tó jókòó níbi gíga. Mo r'Olúwa tó jókòó níbi gíga. Àwọn áńgẹ́lì wọ́n ké mímọ́ l'Olúwa. Mo r'Olúwa tó jókòó níbi gíga. Mo r'Olúwa tó jókòó níbi gíga. Àwọn àgbààgbà mẹ́rìnlélógún wọ́n kọrin mímọ́, wọ́n ké mímọ́. Mo r'Olúwa tó jókòó níbi gíga. Mímọ́ l'Olúwa o, mímọ́ l'Olúwa. Mímọ́ l'Olúwa. Mímọ́ o, mímọ́ l'Olúwa. Mímọ́ l'Olúwa. Ẹ wálé. Kí ló ń ṣẹlẹ̀ lórí àwọn social media wa Orísun? Kí lẹ pé Benjamin Root onídùúró mi ẹ ṣe bó jẹ́ ènìyàn ló dúró ni wọ́n ti screenshot oore.
Bàbá ẹ kú iṣẹ́. Jésù ẹ kú iṣẹ́ o. Ọlọ́run àgbàlagbà. Ọba dání máa gbàgbé ẹni ẹ kú iṣẹ́. Ó ṣe gbéga. Àyàn Ọlọ́run tó dání tí ò gbàgbé ẹni. Olórin yẹn ní bí ènìyàn ṣe pọ̀ tó nílé ayé ó rántí mi. Ẹ ṣe ẹ ṣàdáyò bẹ́nìyàn ti pọ̀ tó nílé ayé ẹ rántí mi. Ẹ wálé ẹ wálé ẹ wálé. Everybody, you just need to praise God and thank God. Every day làwọn èèyàn ń kú, every day ni wọ́n ń bímọ sí. Bẹ́ẹ̀ni èèyàn ṣe pọ̀ tó nílé ayé, Ọlọ́run ṣì rántí wa. Ẹ káàbọ̀ lórí rédíò. Dr. Olutayo Ambrose Shomide, aláṣẹ apàṣẹ one of Smiles Radio 98.7 FM. Compliment of the season, sir. Last Sunday of the year láwa yìí o. A kú oríire sá o. Iléeṣẹ́ yóò ní jóná lórúkọ Jésù. Ọlọ́run láti yìn látàárọ̀ dọ́kítọ̀. Fún gbogbo ayé tẹ́ ń gbọ́ mi lórí rédíò, ẹ wá bá wa lórí YouTube báyìí wà ń bẹ̀. Segun Oluwayomi TV lórí YouTube we are there right now wà ń bẹ̀. Lórí Facebook wà ń bẹ̀. Bàbá ẹ kú iṣẹ́. Jésù ẹ kú iṣẹ́ o. Ọlọ́run àgbàlagbà. Ọba dání máa gbàgbé ẹni. Ẹ kú iṣẹ́ ẹ wálé. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò lórí Smiles Radio? Oníyìídé Olúwaṣeun. Ọlọ́run àgbáyé ọ̀wọ̀ ní forúkọ rẹ. Olúwa tó jókòó níbi gíga. Mo r'Olúwa tó jókòó níbi gíga. Mo r'Olúwa tó jókòó níbi gíga. Olúwa ṣé o. Àwọn áńgẹ́lì wọ́n ké mímọ́ l'Olúwa àti àwọn àgbààgbà mẹ́rìnlélógún wọ́n ké mímọ́ 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 sọ́ba àwọn ọba. A lè wí lè ṣe, a lè ṣe lè wí gbogbo nílé Jésè. Kìnìún ẹ̀yà Júdà, alápá rọ́birọ́bi. Mo r'Olúwa tó jókòó níbi gíga. Mímọ́ l'Olúwa o, mímọ́ l'Olúwa. Mímọ́ l'Olúwa. Ẹ wálé, ẹ wálé. Kí ló ṣẹlẹ̀ lórí Smiles Radio àtOrísun? Kí lẹ pé? Bọ́láńlé Ọlárẹ̀wájú. Oore ọ̀fẹ́ ṣá ni bẹ́ẹ̀ ni. Oore ọ̀fẹ́ ló gbé wa ní last Sunday of the year. Oore ọ̀fẹ́ ni o.
lórí Smiles Radio ohun tá a fi bẹ̀rẹ̀ lónìí nìyẹn. Gbogbo wa nílé wa ń bẹ lọ́run lókè. Ohun tí ò lè jẹ́ kó o débẹ̀ òun ní ẹ̀ṣẹ̀. Olórin yẹn ní ṣọ́ra fẹ̀ṣẹ̀ sílẹ̀ orin Celestia ní bẹ́ẹ̀ ni. Ṣọ́ra fẹ̀ṣẹ̀ sílẹ̀. Ọlọ́run tá à ń sọ nípa rẹ̀ yìí kò lè dúró de ẹ̀ṣẹ̀. Our God cannot behold sin. He cannot stand. Ọlọ́run ò lè dúró ibi tí ẹ̀ṣẹ̀ bá wà. For this 2025 tá à ń wò lọ́ọ̀kan yìí, ẹ̀ṣẹ̀ ló lè jẹ́ kí Ọlọ́run jìnnà sí ẹ. Rótẹ̀jẹ̀ rẹ, alágbára, rótẹ̀jẹ̀ rẹ, Jésù ọba. Ọba mímọ́ gbà wá lọ́wọ́ oògùn ẹ̀ṣẹ̀. Tẹ̀jẹ̀ rẹ ní kóró ẹ wálé. Kí ló ṣe lórí Smiles Radio? Ìrètúndé láti Ẹgbẹ́dá. Blessed assurance. Ṣínà mo gbádùn ẹ lẹ́yìn yẹn. Share lórí Smiles Radio àtOrísun. Joseph Akanbi wá gbọ́ àdúrà mi. Ayọ̀ lùkìní yẹn again. Dúrà mi gbà bàbá mo dúpẹ́ ẹni tó ní tòun ò pa ó ní bó ṣe jẹ́. Ṣé o mọ̀ pé mi ni wọ́n lu ìlú yẹn fún? Alájẹdé èmi ló lù fún about 20 years ago. Lu again. Àdúrà mi gbà bàbá mo dúpẹ́ ẹni tó ní tòun ò pa ó ní bó ṣe jẹ́. Bàbá Alájẹdé God bless you ibikíbi tẹ́ bá wà mi ò ní wá yín tì.
àyà tí Ọlọ́run tá a kìkìkì tá ò lè kì tán. I recorded that song 24 years ago, Ayo. No, kí ni mo sọ? 25 years ago, 1999, mo recorded. Arúgbó Ọjọ́ was my first album, composed by Professor Kehinde. Bàbá Professor Kehinde, ẹ ò ní dẹ́nilẹ̀ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ni, that was my first album I recorded 25 years ago. Mo fẹ́ kọ́ nísìn. And I'm dedicating the song to my wife, Segun, Oluwayomi, and my children. Arúgbó ọjọ́, ìwọ la ṣẹ̀dá, lámẹ̀dá, láwẹ̀dá o. Hey, arúgbó ọjọ́. Hey, ìwọ ló ní ògo, ló ní ẹ̀yẹ, ló ní ọlá, ọpẹ́, arúgbó ọjọ́. Ǹbá mọ oríkì rẹ̀, ǹbá kọrin láì dákẹ́. Ǹbá fi ijó sí bí òkòtó Jésù. Máa jó rán. Arúgbó ọjọ́ o. Ìwọ ló níyì, káàbọ̀ máa rọra o. Ìwọ ló níyì, káàbọ̀ máa rọra. Ìwọ ló níyì, káàbọ̀ máa rọra o. Ìwọ ló níyì, káàbọ̀ máa rọra. Tí mo ṣe jáde lọ́dún ọdún, ìwọ ló níyì, káàbọ̀ máa rọra o. Ìwọ ló níyì, káàbọ̀ máa rọra. Arúgbó ọjọ́, Ayọ̀. Ó ní moríbá bàbá mi akọ́dá ayé aṣẹ̀dá ọ̀run. Ọ̀wọ̀wọ̀wọ́wọ́ ọba tí wọ́n rẹ̀ wálé ayé. Arúgbó ọjọ́ o, aṣẹ̀dá, amẹ̀dá, awẹ̀dá, kìnìún ẹ̀yà Júdà, ọba lálàá funfun ni. Arínúróde ni olùmọ̀ràn ọkàn, ẹlẹ́yinjú iná, aláwọ̀ tẹ́lẹ̀ oòrùn. Akọ́dáhùn títí ń bẹ, aṣẹ̀dáhùn tí ò sí mọ́. Ẹlẹ́rù níyì ní ọba tó lè jí tó lè pa paríparí ọlá, ọba tó jẹ lórí ayé porogodo. Yíyọ jáde oòrùn òṣùpá ọwọ́ ẹ̀ ló wà. Olúwa o, Olúwa o, Olúwa wa, Olúwa wa. Ọba mọ́ni, ọba dání, ọba pani, ọba ṣeni, ọba agbanilágbàtàn. Ojí kan olùkọ́kọ́ òpàkọ́wò kọ́yẹ abẹ́tílu kára wọn bí ajere. Ògbìgbà tí pa láìlára, ọba kan tá a kìkìkì tá ò lékìtàn. Ọba àkọ́kọ́ asọ́sọ́ nípa rẹ̀ tá ò lé sọ́tọ́. Aríni, amúni, adáni, apani, amọ́ni, aṣeni, gbìngbìnìkì, awúwo mọ́ṣẹ́kẹ́. Òkè kan gàgàrà tí ń ta Sátánì láyà. Ó jẹ́ ìrántí 25 years ago tí mo rìkọ́dù orin yẹn. Ayérayé nínú ọ̀run. Sórí gbogbo ẹ̀yin tó ń rò pé Ọlọ́run ò tí ì dáàbò ti gbàgbé ẹ̀, Ọlọ́run ò gbàgbé ẹ̀. Gbogbo ogun tó ń jà mí ní ìbábá, gbogbo ogun tó ń jà mí ní ìkọ̀kọ̀. Èdùmàrè gbé mi lékè gbogbo wọn, kó tó di pé wọ́n ó bà mí láyé jẹ́.
lọ sópin ò ní bá ọdún ìpín lórúkọ Jésù. Wọn ò ní fi ẹ̀ka skọ́ọ̀sì lórúkọ Jésù. Last Sunday of the year, wọn ò ní fi ẹ̀ka skọ́ọ̀sì lórúkọ Jésù. Àwọn tí ń ṣètùtù ọlà ò ní pàdé ẹ lórúkọ Jésù. Ò ní bọ́ sọ́wọ́ kidnappers lórúkọ Jésù. Ò ní dẹ́ni àkọlẹ̀bọ̀ lórúkọ Jésù. Dr. Ambrose show me that the Lord will keep you and your entire household in the name of the Lord Jesus Christ. Ilé-iṣẹ́ yẹn ò ní jóná lórúkọ Jésù. Dr. Fẹ́mi Adéríbigbé, ẹ̀yin àtìlílé yín ẹ ò ní dẹ́nilẹ̀ lórúkọ Jésù. Gbogbo àwọn crew Orísun tó wà bí ẹ ò ní dẹ́nilẹ̀ lórúkọ Jésù. Kí ló ń ṣẹlẹ̀ lórí rédíò? Ọmọkẹ́mi Àjàlá, àìgbàgbọ́ bìlà. Ìjíṣẹ́ ayọ̀ fún ẹ o. Ẹni tó bá wo Jésù yóò yè, wò kó yè arákùnrin, wò kó yè arábìnrin, wo Jésù kó sì yè. A kọ sínú ọ̀rọ̀ rẹ̀ pé ẹnikẹ́ni tó bá wo Jésù yóò yè. Olúwa ṣé o. Alágbára lọ́lọ́run mi. Alágbára ní Jésù bí o. Ọba tó láyé àtẹ̀kùn rẹ̀ ní ìkáwọ́. Kó máa sọ tí ò lè ṣe, ó dájọ́gun ayé ẹ̀ lọ, alágbára lọ́lọ́run mi. Alágbára ní Jésù mi o. Ọba tó láyé àtẹ̀kùn rẹ̀ ní ìkáwọ́, kó máa sọ ohun tí kò lè ṣe. Ẹ wálé, ẹ wálé, ẹ wálé. This is last Sunday of the year. Mo fẹ́ kó o kọrin ká tó máa lọ. Bó o mọ̀ kọ̀ọ̀kan, bá ṣe kọ ìwọ náà kọ. Olúwa ṣe mí lóore pàtàkì. Olúwa ṣe mí lóore pàtàkì. Pàṣẹ fẹ́nìyàn pàtàkì kó wá ṣe mí lóore pàtàkì. Ẹja sọ di wọ́rọ̀. Olúwa
ṣe mí lóore pàtàkì. Olúwa wá ṣe mí lóore pàtàkì. Pàṣẹ fẹ́nìyàn pàtàkì kí wọ́n ṣe mí lóore pàtàkì. Olúwa pàṣẹ fún èèyàn pàtàkì kí wọ́n wá ṣe mí lóore pàtàkì kọ́dún yóò tó parí. Kò ná ẹni kankan ó lè ṣe ó ti ṣe rí. Ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí. Kọ́dún yìí tó parí ẹ lè ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí. Ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ti ṣe lọ́jọ́ ọjọ́ sí. Bẹ́ẹ̀ ti ṣe lọ́jọ́ wọn ni. Ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí. Ọlọ́run tó pín òkú pupa níyà ó tún lè ṣe bẹ́ẹ̀. Ọlọ́run tó tọwọ́ Jésù Kristi jí òkú dìde ó tún lè ṣe bẹ́ẹ̀. Kékeré lógun ayé ẹ o. Ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí. Kọ́dún yóò tó parí Olúwa bùkún àwọn èèyàn ẹ ti ṣe é rí. Ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí. Bẹ́ẹ̀ ti ṣe lọ́jọ́ ọjọ́ sí. Bẹ́ẹ̀ ti ṣe lọ́jọ́ wọn ni. Bẹ́ẹ̀ ti ṣe lọ́jọ́ ọjọ́ sí. Bẹ́ẹ̀ ti ṣe lọ́jọ́ wọn ni. Ẹ tún lè ṣe o jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí. Wọ́rọ̀ yẹn kó máa lọ. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Àdá ọpẹ́ padà o sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Olúwa ṣé o òpin ọdún làwà yìí. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́ o. Àdá ọpẹ́ padà sọ́dọ̀ ẹni tó lọ́pẹ́. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Tí mo ṣe ń wo 2025 lọ́kàn yìí, ṣílẹ̀kùn wá yọ fún mi, wá tilẹ̀kùn mọ́ bá àná jẹ́ sí 2024. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Kọ́ tiẹ̀, all the crew, all the music minister here, sing your own. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. Wá ṣílẹ̀kùn wá yọ fún mi ní 2025, wá tilẹ̀kùn mọ́ bá àná jẹ́. Ọba tó ní kọ́kọ́rọ́ tó ń ṣí tó ń tì. I will see you in the year 2025. Thank you for joining us. Happy New Year in advance. Ẹ ṣé o. Ó dùbọ̀. Next week tó bá ń bọ̀, wọ agbádá wa, wọ aṣọ wa, fẹ́ jó ní Thanksgiving January ni. Ó dùbọ̀.